látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. Àkú ojúmọ́ tó mọ́ wa láàárọ̀ òní ẹ kú ìgbádùn ojúlẹ̀ṣẹ̀ Ọ̀sọ́lọ́ TV ìtawà lórí ayélujára kí làwọn ìwé ìròyìn wa sọ lónìí bí ìṣe wa látinú ìwé ìròyìn náà láti mú tọ̀yìn wá Kásùmùṣọlá látọ́kùn ètò ìwé ìròyìn mọ̀tẹ́lẹ̀ ìbìrọ̀ tó jáde láàárọ̀ yìí ṣe lálàyé nípa tí ó ń lọ lórílẹ̀‐èdè yìí lórí ọ̀rọ̀ ìdìbò ààrẹ tá a ṣe kọjá Paul Ohunkwe tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ náà ni wọ́n jọ díje ipò láti lọ sí iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Benin bí Paul Ohunkwe mọ̀ tí wíwín wà dáyìn lórí iṣẹ́ eléyìí tí ó ṣe o tó sì fi gbégbá òrókè àpọ̀lọ́mísìrètè àfi bí ìgbà pé wọ́n ṣí wọn lẹ̀ bíi bàbá ìṣúà wọn ní jíjáde wọn tí ó jáde dìbò ó mọ̀ gan tí ọ ìròyìn màtẹ́lẹ̀ ló sọ ọ́ ìròyìn lẹ́gọ́sìrì tó jáde láàárọ̀ ìṣẹ́lálàyé lórí ìgbésẹ̀ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tí ń ṣe Jean Major Zanu wọ́n ní ó mọ̀mọ́ fakọyọ o látàrí bí ó ṣe kó àwọn èèyàn jáde ní ìlú Suava tí wọ́n dìbò wà dáyìn ní rẹpẹtẹ bákan náà tó ní ìwé ìròyìn eléyìí tí a pè ní le découtage ó ṣe àlàyé láàárọ̀ òní nínú eléyìí tí ó jẹ́ kó di mímọ̀ ìpele ẹjọ́ tó ga jùlọ má ti ń gbé àwọn ìpele àkọ́kọ́ báyìí o lórí àtúnyẹ̀wò àwọn ìwé ìdìbò eléyìí tí ó wáyé láti mẹ́ni tí ó gbégbá òrókè lẹ́yìn tí àjọ elétò ìdìbò bá sọ èsì sí èsì tí wọ́n dì yẹn láti mọ̀ bóyá Rọ̀mọ́yà Dùwàdá yìí ló wà ní òkè téńté ìwé ìròyìn informateur tó jáde láàárọ̀ ìṣẹ́lálàyé o wípé òǹdíje du ipò ààrẹ ìyẹn Paul Ohunkwe nínú ẹgbẹ́ alátakò tí í ṣe ẹgbẹ́ ẹlẹ́ṣà wọn ní òun gẹ́gẹ́ lóye máa káwá pè ní kọ́kọ́rọ́ democracy yẹn democracy ní orílẹ̀-èdè wa Benin bí látàrí bí ó ṣe yin akẹgbẹ́ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ó kú ọmọ ṣe bákan náà ní ìwé ìròyìn Ojútáyé òun náà mọ̀ ṣàlàyé o lórí tí ó lọ bí ó ṣe fún èsì wípé àjọ elétò ìdìbò mọ́ ti gbé jáde wípé ẹni ó wà lókè téńté tí ó jẹ́ pé òun náà ní ẹgbẹ́ tí wọ́n dìbò fún jù òun náà ní Rọ̀mọ́yà Dùwàdá yìí èyí tí ó jẹ́ pé ó wà lókè téńté lásìkò èyí tí a wà nínú èyí ń jẹ́ ti gbọ́ o wípé ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n yàn lórílẹ̀‐èdè wa Benin ní ìwé ìròyìn Ojútáyé ṣe lálàyé pé Joseph Ojogbennu wọ́n ní wọ́n ṣèbúra fún o ní ọjọ́ mẹ́kúrẹ́dì ìyẹn ọjọ́rùú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wà nínú èyí eléyìí tí í ṣe ọ̀la òde òní ni wọ́n búra fún àgbà òṣèlú eléyìí tí a ń pè ní Karim Da Silva ó mọ̀mọ́ fakọyọ o lórí bí àwọn tó wà ní àdúgbò rẹ̀ bí wọ́n ṣe jáde ìdìbò ní rẹpẹtẹ tó sì jẹ́ pé Dùwàdá yìí ló gbígba òrókè níbẹ̀ àgbà òṣèlú ọ̀hún ló fi yára hàn nínú eléyìí tí ó ṣe lálàyé lẹ́kájọ́rìtẹ́ ló ṣe àgbéjáde ẹ̀ iléeṣẹ́ mọ̀nàmọ́ná tó ń pèsè iná ọba lórílẹ̀‐èdè wa Benin bí ti ṣe lálàyé o ìpè àwọn ìpínlẹ̀ 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdákùrẹ́kù iná yóò gbéra sọ lọ́jọ́bọ̀ èyí tí ń bọ̀ lójú ọ̀nà yìí àjọ elétò iná mọ̀nàmọ́ná eléyìí tí wọ́n ń fún wa ní iná láàárọ̀ lọ́sàn-án ló kéde ọ̀rọ̀ eléyìí sórí afẹ́fẹ́ pé látàrí iṣẹ́ èyí táwọn ṣe ní inú iléeṣẹ́ àwọn ni ó fa sábàbí tí a ò ní fi rí náà lò. àjọ elétò ìdìbò tí a pè ní àjọ HAC ti gba àlejò àwọn tí wọ́n ṣe àmójútó bí ètò ìdìbò bó ṣe lọ ní orílẹ̀-èdè wa Benin bí wọ́n ní Èdùà Lókò ló bá àwọn ikọ̀ náà ṣe ìpàdé láti jíròrò lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n gbéyẹ̀wò kí ó tó di pé wọ́n gbogbo ó wá sí ìtẹnubẹ́pọ̀ làkìrì tí ètò jáde láàárọ̀ yìí òun náà pẹ̀lú ṣe àlàyé o nípa bí Wàdáyìn àti Tàlátà ṣe wà lókè téńté èyí tí wọ́n gbégbá òrókè nínú ètò ìdìbò náà láàárọ̀ òní ẹni tí ṣe ojúmọ́ èyí tí ń jẹ́ ìkẹrìnlá oṣù èyí tí ṣe ìkẹrin ọdún 2026 ìwé ìròyìn dàbí ẹ̀fọ́ ní kí n fi kásẹ̀ eléyìí nílẹ̀ kì í sọ pé ìwé ìbọn kan dúró ní agbègbè ìlú ìpínlẹ̀ Kogi lágbá pé ó ti ṣẹlẹ̀ lánàá òde òní wọ́n ní ìwé ìbọn ó dún kàkàwùkàwù ní ìlú Save kí ló fa sábàbí ìwé ìròyìn náà kò tí ì fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ṣùgbọ́n eléyìí tí ó kàn ti ẹ̀jẹ̀ kó yé wa ni pé ìwé ìbọn kan dún lánàá òde òní nílùú Save níbi táwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá aṣòwòdẹ̀rọ̀ yóò ti bẹ̀rẹ̀ sí máa ṣe ìwádìí láti mọ̀ tó fa sábàbí. ẹ̀yin olùgbọ́ wa mọ̀dé bàgbé ìpínlẹ̀ Kogi ní àlàáfíà àgbà mùsùlùmí kan sì rí sábà lákòókò já ìgbòpá ibi ó rí dé fúti àsìkò tá a wà yìí náà rèé Kásùmùṣọlá lórúkọ tèmi Abudu Ọláníjà ló mojú ẹ̀rọ tó tó gbogbo àwọn nǹkan ìpọ̀ tẹ̀fí láǹfààní àti gbọ́ wa ẹjá tún pàdé ní ọ̀la òde òní láti máa mú kókó inú ìwé ìròyìn wá sórí afẹ́fẹ́ fún yín ẹ ṣeun tẹ́ ń bá wa pín tẹ̀sí láìkẹ́ tí ẹ̀ tún ṣe ẹ̀ káàkiri tó yẹ pé ẹ̀ ń pàtàkì ẹ̀ẹ́mẹ́ ẹ̀ bákan rẹ̀ tún bá wa ń pín àwọn nǹkan eléyìí tí ó wà ní orí ìkànnì Ọ̀sọ́lọ́ TV Ọ̀sọ́lọ́ TV wà lórí YouTube bẹ́ẹ̀ la wà ní orí TikTok àti wọ́n wà lórí Facebook ǹjẹ́ títí ìgbà míì tá a fi pàdé ayọ̀ ni o. Fan Juice pur, naturel, divin, 100% ananas, sans additifs ni colorants. Ọ̀sọ́lọ́
TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.